Odùduwà Media. Ẹ̀yin tèmi nílé, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ìyọ̀tọ̀ mi, ẹ kú kó lè dá àtàjọ ń bá káàkiri. Ọlọ́run á kúkú dé iṣẹ́ gbogbo wa ládé. Ó kí wa káàbọ̀ sórí ètò Kí lẹ rí sí fún ti òní. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ètò Kí lẹ rí sí ní ètò kan lórí èyí tí a ti jọ máa ń ṣe àtúpalẹ̀ àti àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́, tá a rí, àbí èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Láti iléeṣẹ́ wa Nowa Media, iléeṣẹ́ kan pàtàkì, special iléeṣẹ́ tó jẹ́ pé nǹkan tó pàtàkì jùlọ tá a yàn láàyò ní ká máa fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko ká gbogbo orílẹ̀-èdè àgbáyé. Bẹ́ẹ̀ ni èmi náà ni atọ́kùn yín, mi ò parúkọ dà, aródú òjígọ̀bì, ọmọ wọn lówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré, ògbógbòǹdù ẹ̀kan ọmọ gbogbo máa fẹ́ràn, ọmọ kì bàbá sílẹ̀, ọmọ bá a rí jẹ, ọmọ láàgbélù, ọmọ límẹ̀rí, ọmọ ìtàn alága ìgbélé. Èmi náà ni ọmọ bàbá kan, omi tútù tí jóni fàìfàì. Ẹ̀yin love mi, ẹ̀yin sweetheart mi, ǹjẹ́ ẹ rántí wípé ìbéèrè ńlá kan wà tí àwọn bàbá wa tí wọ́n máa ń béèrè, wọ́n á ní ta ló mọ̀la? Kò sẹ́nìkan tó mọ̀la o. Òun ló dífá fún ìtàn kan tí mo gbọ́ lẹ́nu ọjọ́ bíi mélòó kan sẹ́yìn tí mo mú wá fún wa. Obìnrin kan ni ìtàn náà dá lé lórí. Wọ́n pe orúkọ obìnrin náà ní Rádíkẹ́. Rádíkẹ́ jẹ́ ọlọ́lá, ó jẹ́ ọlọ́rọ̀, ó jẹ́ ẹni ńlá láwùjọ tí tọkùnrin tobìnrin tọmọdé tàgbà ń wárí fún. Àmọ́ bí Rádíkẹ́ ṣe dáa tó lọ́lá tó níyì tó nípò tó, ẹ̀yin ará mi, wọ́n ní Rádíkẹ́ ó kanra, ó burú, ó dájú, ó kálá, sánjúko, àgbàlagbà ìkà, ó ṣónú, wọn ló máa ń kanra bí ajá oníṣà. Àmọ́ ọmọ kan wà tó ń bá Rádíkẹ́ gbé tí wọ́n pe orúkọ ẹ̀ ní Mobíyìíná. Mobíyìíná yìí jẹ́ ọmọ òrukàn, kò níyà, bẹ́ẹ̀ ni kò ní bàbá. Rádíkẹ́ sì rèé, ó bí ọmọ méjì. Ó wá ń fi Mobíyìíná, ó fi ń kẹ́ àwọn ọmọ tiẹ̀. A máa rán níṣẹ́ dé tòrutòru, a máa nà án àlùkì. Omi ìgbàlódé ń bẹ nínú ọgbà Rádíkẹ́. Ó máa ní láéláé Mobíyìíná ò lè múnú ẹ̀, òun fúnra òun gan ò ní múnú ẹ̀, àfi kí Mobíyìíná kó gbé abọ́ kékeré pé kó lọ sí odò kan tó wà ní ìlú ibi tí Rádíkẹ́ ń gbé, kó lọ pọn omi wá. Omi yẹn lòun máa mu, omi yẹn lòun fẹ́ fi wẹ̀, omi yẹn lòun fẹ́ fi dáná oúnjẹ. Wọ́n sì ròyìn bí odò yìí ṣe jìn tó, ẹ̀yin èèyàn mi, níbi tí Rádíkẹ́ burú dé. Wọ́n ní ọbẹ̀ òòjọ́ ni Rádíkẹ́ máa ń jẹ, kàkà kó fún Mobíyìíná èyí tó sè tó ṣẹ́kù ní ìjẹta tó ti kan tí wọn ò gbéra ná rárá, òun ló máa gbé fún Mobíyìíná wípé kó lọ fi jẹun. Àti àwọn ẹ̀bà tó ti ń bàjẹ́, tó ti ń yọ kòkòrò, òun ló máa gbé fún. Wọ́n ní tó bá jẹ́ páfún ló fẹ́ gbé fún Mobíyìíná kó jẹ pẹ̀lú ọbẹ̀ tó ti kan yìí, wọ́n ní páfún òun á ti le bí òkúta àbí kó ti bàjẹ́, kó ti máa yọ ìdín. Àwọn oúnjẹ tó máa ń gbé fún Mobíyìíná kó jẹ nìyẹn. Àmọ́ ní ọjọ́ kan, wọ́n ní Rádíkẹ́ ó bá tún ṣe bó ṣe ń ṣe, ó bọ́ sí ọwọ́ ọjọ́rọ̀ pátápátá. Ó wá rán Mobíyìíná, ó ní kó jáde lọ, kó lọ wá ohun tí ò sọnù kan rà wá. Ẹ mọ bí kéèyàn gbé iṣẹ́ àródán lọ́mọ lọ́wọ́, ló bá ní kí Mobíyìíná kó máa wá kiri. Ibi tí yẹn ti ń fẹsẹ̀ gbá ọ̀tún gbá òsì kiri ìlú, tó sunkún tó ń wubọ̀ tójú ti wú gọbọi, ló ti pàdé aláàánú kan. Aláàánú yìí wá ní ọmọdé yìí, ó ti ń lọ tí ń bọ̀ látàárọ̀, kí ló ṣe ẹ́? Mobíyìíná bá kẹ́jọ́, òun ló bá rò, ló bá ká aṣọ, ló fi hàn aláàánú yìí lórí gbogbo ibi tí àpá ìyà tí ó wà ní ara ẹ̀. Àwọn àlùkì, àlùbàjẹ́, àlùyáláwọ̀, òun ni Rádíkẹ́ ń fi Mobíyìíná ṣe. Láàárín bí ọ̀sẹ̀ kan, ó gba Mobíyìíná lọ́wọ́ Rádíkẹ́, ó bẹ̀rẹ̀ sí ní tọ́ Mobíyìíná. Wọ́n ní nígbà tí Rádíkẹ́ máa sọ̀rọ̀, ẹ mọ̀ pé ó lọ́lá, ó ti fọlágbára ẹ̀ sílẹ̀, kò rẹ́jọ́ ṣe, ṣùgbọ́n wọ́n ní ṣe ló ń mí tó ń yangàn, tó ní tí ó fẹ́ kàn ní ìwúlò tẹ́lẹ̀, tóun ò fẹ́ kàn náà ní tẹ́lẹ̀. Ó da bẹ́ẹ̀ yẹn, ó ń pẹ́ kó tó kúrò ní sàkání òun. Wọ́n máa rí Mobíyìíná tọ̀, wọ́n rí Mobíyìíná wò, Mobíyìíná dàgbà. Ó wá di ẹni tí ó ń ṣe iṣẹ́ ká máa tọ́jú ẹni, ìyẹn iṣẹ́ nọ́ọ̀sì. Ó wá yan ká máa kẹ́ àwọn àgbà àti ogbó, ká máa ṣe ìtọ́jú wọn, òun ló yàn ní ààyò. Nígbà tí ẹran ti wà ní pàkọ́ Mobíyìíná, ó wá pinnu wípé kóun lọ sí ìlú òun, níbi tá a ti bí òun, níbi tí Rádíkẹ́ ti rí òun,
ibi tí wọ́n ti fi òun fún Rádékẹ́ láti lọ máa tọ́jú, pé kóun lọ wo bẹ̀ tá bá rí ẹnìkan tàbí méjì tóun lè ràn lọ́wọ́, àti pé kóun lọ farahàn wípé bí ìlú ti ń fẹ́ fóun kó dára ó ti rí bẹ́ẹ̀. Ìlú ni Mobíyìí lọ. Ìgbà tó máa wọ ìlú, tó máa dé tòsí ilé ẹbí tí ó jẹ́ ẹbí Rádékẹ́, ó rí wípé ilé ẹbí yẹn ó ti ya ní ẹ̀gbẹ́ kan, ó ti wó lulẹ̀. Àmọ́ ó rí ìyá arúgbó kan níbẹ̀. Ìgbà tó máa súnmọ́ bẹ̀, ìyá arúgbó bá di Rádékẹ́. Apá kan ti rọ, ó rírí, ó dọ̀tí. Ìyẹn ló bá sáré padà sí ìgboro, ló bọ́ sádùúgbò, ló béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ló ṣẹlẹ̀ sí màmá. Làwọn yẹn bá kẹ́jọ́ lọ́ bá rò. Wọ́n ní kò pẹ́ lẹ́yìn tí Rádékẹ́ tó ti yọ̀ǹda Mobíyìí fún ìjọba àtàwọn tó ń kẹ́. Wọ́n ní bó ṣe wọnú wàhálà nìyẹn, ló wọnú ìdààmú. Ọmọ méjèèjì tí Rádékẹ́ bí, gbogbo wọn ni wọ́n wọlé Ọlọ́run lọ sùn lójú ayé Rádékẹ́. Gbogbo iṣẹ́ àti owó Rádékẹ́ ló bá dojú dé. Ìgbà tó sú ló padà wá sílùú. Àwọn ará àdúgbò tiẹ̀ ń sọ wípé wọn ò tiẹ̀ mọ̀ bóyá ó ní gángangan àbí kò ní gángangan, torí bó ṣe máa ń ṣe nígbà míì, ó máa ń ṣe bẹ́ẹ̀ ni tí ó ti ní àrùn ọpọlọ. Wọ́n ní Mobíyìí ó wá káàánú ẹ̀, ọkàn ẹ̀ bàjẹ́, àmọ́ máa ń rántí wípé gbogbo ìgbà ni aláàánú tó rí òun he tó tọ́jú òun máa ń sọ fún òun pé kò sí bó ti lè jẹ́ wípé òun ò gbọdọ̀ fi òró ya òró. Ìyẹn ni Mobíyìí rò pọ̀. Ó wá padà lọ sínú ilé, ó lọ bá Rádékẹ́. Ìgbà tí Rádékẹ́ rí, ó tètè dámọ̀, ó ṣàjúwe ara ẹ̀. Ni Rádékẹ́ bá bẹ̀rẹ̀ sí ní sunkún. Mobíyìí súnmọ́ Rádékẹ́, ó fà á mọ́ra, ó sì ṣèlérí fún pé òun á máa kẹ́, òun á máa gẹ̀ ẹ́. Mobíyìí gbé Rádékẹ́ àtòun àti Rádékẹ́, wọ́n jọ kúrò láàrin ìlú. Wọ́n lọ sí ìlú ibi tí Mobíyìí tó ń gbé, níbi tó ti ń ṣiṣẹ́, níbi tọ́kàn ẹ̀ ti balẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ bí mo ti béèrè, ta ló mọ̀ ọ̀la? Ta ló mọ ọ̀la? Bóyá tí Rádékẹ́ bá ti rò wípé ayé òun lè bá rí bó ṣe rí, tó fi jẹ́ pé Mobíyìí ló máa kù fún òun, bóyá ìbá ti ṣe Mobíyìí ní dáadáa ju bó ṣe ṣe lọ. Ṣùgbọ́n gbogbo tẹ́yin bá rí sí, ẹ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa àti nọ́mbà wa pẹ̀lú ímeèlì wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Àmọ́ kí n tó lọ, ẹ jẹ́ kí n rán yín létí wípé ìdíje fún ẹ̀bùn Noah Media ti ọdún 2025 ó ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Bí a ṣe máa ṣe àti bó ṣe máa lọ, a máa ṣe àfihàn fún wa pẹ̀lú àwọn fọ́nrán kọ̀ọ̀kan láìpẹ́ jọjọ. Èmi náà ni tiyín olólùfẹ́ yín, Àròdú Òjìgọ̀bì, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfà. Ká pàdé pẹ̀lú ayọ̀ ní ọjọ́ mi, ọjọ́ rẹ, àlàáfíà o. Noah Media.